you. Thank you. The network is bad. Good morning, good morning, good morning. My father, my father, my father. My mother, my mother. My mother, my mother, my mother. Good morning, my sister, my sister, my sister. Good morning, my brother, my brother, my brother. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Bàbá mi Prince Adébáyọ̀ Ṣètò. Ẹwà oge mẹ́kọ̀. Ìyá mi tó ṣúọ̀. Gbénga Ayọ̀délé Oòduà. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ sínú ayé yín. Ẹ ní kúkú òjijì. Ẹ ní bọ́ ọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ ní ṣìrìn. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé. Mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ Cross Table Peter, you are welcome. Stoko Peter, the rock, you are welcome bàbá mi. Mo kí gbogbo yín lápapọ̀ pé ẹ tún kú dédé ìwòyí. Bàbá mi Ṣàkírù Azeez, èmi mà kó wọ́n bọ̀ lọ́nà. Àwọn ti dé ọmọ ọkọ ni yes, kò ní bàjẹ́ fún yín. Àánú Ọlọ́run yóò máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Bàbá mi Ṣàkírù Azeez, mo dúpẹ́ pẹ́ òkun. Nígbà tó wọ̀, nígbà tí ó wọ̀. Àdúpẹ́. Thank you for your advice. I always join you. Àwọn bàbá wa ìgbàanì wípé afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni ò jẹ́ kẹ́ni ó jì sí kòtò. Ẹni tó bá ti kọ̀ tó bá ti lóhùn òfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tó jẹ́ pé ìlú àfèmí tó ti gbàgbé pé àfèmí lè ní ṣe tó wọgbó, tó ti gbàgbé pé àfèmí lẹ́fọ́ ṣe tó wọ̀dọ̀. Tírú ẹni bẹ́ẹ̀ ti gbàgbé pé àfèmí òun là gbá rere ṣe tó yọ̀wó lórí ṣẹṣọrọṣọ. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa wọ́n ní ọgbọ́n òdigi. Mo kí gbogbo yín ẹ káàbọ̀. Ẹ ṣé akú ọ̀rọ̀ Orísun wa. Gbogbo yín pátápátá lórísun Yorùbá máa gbé. Ẹ̀yin tẹ́ dúró lótìtọ́ àti lódodo. Ẹ̀yin tí ò yí ọ̀rọ̀ yé. Ẹ̀yin tẹ́ gbọ́n nínú tẹ́ gbọ́n lóde. Tí ìtúnṣe wípé ẹ̀yin náà ni Ọlọ́run ọba ló fún yín. Ọlọ́run ọba mi ló yọ̀ǹda rẹ̀ fún yín. Irú ẹni bá ti ń gbọ́n nínú tó gbọ́n lóde tó yọ̀ǹda gbogbo ẹ̀fọ́ lọ́run. Irú wọn yìí ṣìṣe, irú wọn yìí ṣìnà. Ẹ ní ṣìṣe, ẹ ní ṣìnà. Bẹ́ẹ̀ ni ẹ ní tẹṣọ àgbàmọ́lẹ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Mo kí bàbá mi. Bàbá dáadáa. Bàbá tó ṣe wo àwòkọ́ṣe rẹ̀. Àwa yìí kéré bọ̀ tí mo ti bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀. Tàbí kí n sọ pé mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ nípa bàbá Professor Banji Akíntóyè. Ẹ má bínú o. Nẹ́tíwọ̀kì yẹn ò fẹ́ fífọ̀ wọ́n láàárọ̀ rárá. Ìyá ọ̀tí ní kí n má padà bọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́. Mo ti bẹ̀rẹ̀ sí kà nípa bàbá Professor Banji Akíntóyè. Èmi ò tiẹ̀ lálàá pé mo lè mọ̀ wọ́n. Ṣùgbọ́n àwa náà ń jà ribiribi ní ètítérè. Akéré ń gbà yẹ lọ́hùn. Ṣùgbọ́n kékeré bìlísì ni. Kékeré bìlísì. Pé kékeré látákéré tí fi ń ta ní lójú. Bàbá mọ ọmọkùnrin kan tó pè ní ayé ní bàtà. Ọwọ́ ọ̀tún akẹ́ ọmọ borí owó ni. Ẹ̀jẹ̀ ń débẹ̀ yẹ, ibẹ̀ yẹ kọ́ ni mò ń lọ lénìí. Láti ìgbà táwa ti ń tẹ̀lé bàbá, tá ti ń gbọ́ nípa bàbá. Bàbá Banji Akíntóyè. Bówù yẹn pè wọ́n ní Banji Akíntóyè. Mo rí ṣeun. Bàbá Banji Akíntóyè have a good record in old Ondo State. Bàbá Banji Akíntóyè
was among of those people that did not allow MPN to end the life of Baba Pa Adekule Ajasin. Baba Banji Akitoye was one of those people in the old days, 83, the election to take over in 79, sorry, that said no. Ohun tí àwọn aráàlú fẹ́ ni a máa ṣe. Ìjọ tí mo dọ́dọ̀ bàbá tí mo dárúkọ Kọ́lẹ́nà Ayọ̀ Àríyọ̀, bàbá ní SK Babalọ́lá, bàbá ní ṣé ń gbọ́ mi? SB Àkàndé, bàbá ní ó níbo ni mo ti mọ̀ wọ́n, mo ní àwọn bàbá mi tèmi nìyẹn. Bàbá ní àwọn ọ̀rẹ́ òun nìyẹn. Majority àwọn ènìyàn, because Baba Banji Akitoye ni senator ni Old Ondo State. I want to use this one to correct those people who believe what Ajakaye is said. Oni mo fi sọ wípé our God is not a God of confusion. Our God tó dá ayé àti ọ̀run is not a God of confusion. The Ajakaye, the Dupe Onitiri, the Ìjìnlẹ̀, Ayọ̀ Brown, Olórí Kolotiti, all of them that you know, they are confused, all the Yorubas, because they don't want Yoruba to have their own independent. They are working for the politicians. Baba Professor Banji Akitoye was a senator, represent the Ekiti in Old Ondo State. Senator to represent Ekiti in Old Ondo State. Nígbà tí Akínọmọborí owó gbèsè rẹ̀ dé, òun la fi sọ̀rọ̀ wípé igi búburú kan ò lè so èso rere. Tí Abíọ́lá bẹ̀rẹ̀ sí ná owó yànfùyànfù kí àwọn ènìyàn lè máa kúrò lẹ́yìn Awólọ́wọ̀ bọ́ sí MPN. Òun náà mọ̀ ń gbàyẹ lọ́n pé ọ̀rọ̀ dàbí pàpà ń para ẹ̀ tó lóun ń pajá. Àdá tí ń bàkọ́ jẹ́ tí inú ẹ̀ ń dùn tí ó mọ̀ pé ilé àtiwọ̀sùn òun ló ń bàjẹ́. Abíọ́lá wá bẹ̀rẹ̀ sí ń pọ̀pù owó l'Èkó ní, Ògùn ní, Ọ̀yọ́ ní, there's nothing like Ọ̀ṣun, there's nothing like Èkìtì. We have only four states: Lagos State, Ogun State, Oyo State, and Ondo State. Bende ló ṣe karùn-ún, Bende State. Abíọ́lá bẹ̀rẹ̀ sí pọ́pù owó yẹn ni àwọn Rìṣádé Akíjídé fi lọ sí MPN. Quote my word. Quote my word. Ọmọlólú Olúnlọ́yọ̀ ṣì wà láyé. Tó lọ bá bàbá Awólọ́wọ̀ pé ẹ ti sọ òdodo jù ẹ lè wọlé. Àwọn bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí Abíọ́lá bẹ̀rẹ̀ sí pọ́pù owó fún wọn. Owó yẹn ló ràn mọ́. Ojú owó yẹn ló ràn mọ́ Akínọmọborí owó lójú. He was a deputy governor under the leadership of Baba Adekule Ajasin. Suddenly ló di camp lọ sí MPN. The majority of them wọ́n expect pé bí Akínọmọborí owó ṣe di camp lọ sí MPN. In the history of Ondo State, kò tí ì sí ọmọ Èkìtì kan tó di governor. Kò sí ọmọ Èkìtì kan tó di governor mẹ́. Èrò ọkàn wọn ní, èròǹgbà ọkàn wọn ní wípé bí Akínọmọborí owó bó ṣe pick as a governor, all the Ondo State will follow him. The Akure people will follow him. Ẹgbọ́lé ní àti Akure àti Èkìtì tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. We speak the same language.
The Akoko people, they are Ekitis. Ekitis. Pé wọ́n máa follow wọn, àwa kù àwọn Ọ̀wọ̀, Ondo, Ìlàjẹ, Ìkálẹ̀. But Baba Professor Banji Akintoye ló dìde pé no. Ekitima. Banji Akintoye, Colin Ayo Ariyo, SK Babalola, àti SB Akande. Say no. Àwọn márààrún tí mo dárúkọ yẹn they are Ekitis. Ọmọ Èkìtì pọ́nbélé ni wọ́n. Baba ló escape pa Adékúnlé Àjàṣin lọ́wọ́ mọ̀gòmọ́gó tí Abíọ́lá fẹ́ ṣe ní ìgbà yẹn ní Ondo State. So Baba Akintoye is always the people's man. Stand for the people. Say no, you are better than anybody. And I tell you, that time Baba Akintoye was around 43 or 44 years. He have opportunity kó náà ní pé owó lélẹ́yìí. Owó rẹ̀ kó náà embrace ẹ̀. Kó máa fún owó yẹn lẹ́kìtì. Torí ọmọ Èkìtì, we don't believe in money, but we believe our name. Òun lẹ́bi rí tamani tájàkáyá jáde síta òun náà ló jẹ́ kéèkìtì ó pọ̀ jù thank you. Àwa ò ní fi gbàkànbọ̀ kan nú. Baba Akintoye always stand níbi tí ọ̀pọ̀ ènìyàn bá wà tó dẹ̀ ń dúró wípé orísun Yorùbá ò gbẹ́dọ̀ parun. Baba Akintoye always stand wípé olódodo kan ò gbẹ́dọ̀ kú sípò ìkà. Torí bàbá mọ̀ pé iṣẹ́ tó dára l'Awólọ́wọ̀ ń ṣe nínú ìran Yorùbá. Bó tẹ̀ jẹ́ pé Abíọ́lá kówó ẹ̀dín gbà yẹn lọ. So àwọn tó bá jáde síta Baba Akintoye olódà Ondo àti Èkìtì rú orí wọn tètè. They don't have memory. Gbogbo ìgbà yẹn táwa ń sọ yìí somebody like Àjàkáyé ó lè jẹ́ abẹ́ ọkùnrin ló wà. Wọ́n pe àwọn kan ní àgàtú. Àwọn tó bá jẹ́ ọmọ Ondo State, old Ondo State ni mo sọ, not current Ondo today. Old Ondo State tó contains Èkìtì àti Ondo lọ́hùn, Àkúrẹ́, Ìlàjẹ, Ìkálẹ̀. Àwọn arígídí. Wọ́n máa pe àwọn ọkàn ní àgàtú. Àwọn ló máa ń bá àwọn bàbá wa ṣẹ́kọ̀ọ́. During that time, àìmọye àwọn ọmọ Ondo State ń gbà ẹ́ lọ́hùn tó bá ti jẹ́ ọmọ onínàbì. Iṣu kòkò náà máa fi ń tàn wọ́n láti bá wọn sùn. Àjàkáyé is one of them. Amẹ́ríkà ló bu Àjàkáyé láṣìírí. Tẹ́ bá rí tó wá wú gùdùgbùgùdùgbù lórí prógámù Wálé Àlí. Ọmọ kékeré ni ó ti lórí ẹ̀ ń lòkulò ní ẹ̀jẹ̀ àgàtú ti dàpọ̀ mẹ́jẹ̀. Irú àwọn yẹn ò yẹ ká máa sọ̀rọ̀ ká máa tẹ̀lé wọn lẹ́yìn. So Baba Akintoye always stand for the betterment of Yorubas. Pé Yorùbá mọ̀gbà tí bàbá yẹn ti ń kọ ìtàn nípa Yorùbá. Tí Baba Akintoye ti ń kọ ìtàn nípa Yorùbá. Mo kí bàbá ẹ̀mí yín máa gùn ní dàgbà ìyà. One of our brother ìyá ìṣe ìkú lẹ́nu ọjọ́ mẹ́ta ìbí àìjẹta ló ń sọ fún mi ò ní ẹni tí gbogbo yín mọ̀ ni mi ò ní dárúkọ wọn ló wá ní àjẹ́ àdúgbò pa ìyá tó bí ìyá òun at age of 130. Bàbá ẹ máa jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé a máa gba Yorùbá lójú yín, kì í ṣe pé a máa gba orílẹ̀-èdè Yorùbá yẹn lójú yín. Ẹ jókòó gbogbo wa ọmọ wa máa kí yín nínú àlàáfíà, nínú ara líle, nínú ìdùnnú. Ẹ wá máa sọ pé àwọn ọmọ mi ń bọ̀. Baba Akintoye ẹ ti bímọ tó tábàlẹ́ ẹni tó bímọ tó pọ̀ ẹ̀yin ni. Ẹ dẹ̀ sì ń bí ọmọ yẹn lọ́wọ́. Ẹ dẹ̀ máa bí títí ẹ fi máa wọ 150.
ẹ wọ 160 ẹ wọ 200 màá wá fún yín ní sàgbàdéwé Jésù sàgbàdéwé Ọlọ́run ojú àwọn máa ti ọ̀tá yín lọ. Májàsọ́lá ọkùnrin kan bí 1 trillion. Májàsọ́lá olóore Yorùbá. Májàsọ́lá ọmọ kan tó jùgbà ọmọ lọ. Lọ́dọ̀ wa ní bíbẹ̀ wọ́n máa kọrin kan pé èyí jó lóde o ọmọ kan jùgbà ọmọ. Èyí jó lóde o ọmọ kan jùgbà ọmọ. Májàsọ́lá jùgbà ọmọ. Ní alẹ́ àná mo wá ń rò ó, mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé mo lè ṣe ṣá? It is possible, ṣé mo lè ṣe? Torí mo wá wọ́ lọ́wọ́ kámẹ́rà ìgbà tí mo kọ́kọ́ máa wọlé olóyè Ìṣẹ́sẹ́dẹ̀ ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà. Kí lọmọkùnrin tún fẹ́? Kí ló yẹ kọ́lọ́run ó ṣe fún ìyàn tọ́lọ́run ò tí ì ṣe fún? Ṣé owó ni? Ṣé ọrọ̀ ni? Ṣé ilé ni? Ṣé kíkà máa gbafẹ́ káàkiri ni pé from today I want to go to America, go to Canada, go to Germany, go káàkiri? Gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mi ṣe nírọ̀rùn fún. Ṣùgbọ́n torí wípé ó mọ̀ wípé àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò bá ní. Májàsọ́lá mọ̀ wípé àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò bá ní. Pé kí ni ọrọ̀ tóun ní? Kí ni owó àǹfààní owó tóun ní? Tí àjòjì ń pa ìran mi bí ẹni pa ìran. Tí òṣì wá rampart káàkiri gbogbo àgbègbè òun. Àgbègbè tó yí òun ká. Nílé bàbá, nílé ìyá, láàrin ọ̀rẹ́, ní ìlú, gbogbo ilẹ̀ Yorùbá. Kí láǹfààní owó tóun ní? Bàbá bá rí ẹ̀. Táwọn ènìyàn wá bá wálé láti ìlú òyìnbó. Mọ́ ṣe mẹ́wàá wálé kìí ṣe mẹ́wàá ló máa padà lọ́wọ́ àwọn Fúlàní. Ó dìde. Mo ti sọ lákàìmẹ́yẹ ìgbà. Mo mọ́lé olóyè Ìṣẹ́sẹ́dẹ̀ Ìgbòho méjèèjì lásọ di headquarter. Tá ń ṣe bó ṣe wù wá ń bẹ̀. Á dẹ̀ dúró láàrin wa máa wòrán. Inú ẹ̀ á máa dùn. A tún máa béèrè pé ṣé ẹ ti jẹun? Ẹ tó fún wọn lóúnjẹ. Ẹ jẹ́ ó jọ sọ́tí tó jẹ́ náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá ń dáná bẹ́ẹ̀ yá. Kò ní sọ pé kíní ibi tí a dúró sí náà lòun náà ti máa gbóúnjẹ títí ẹ̀dá níta ti máa jẹ́. Bí Ọlọ́run ọba mi ṣe gbé tó ga tó, ó rẹra rẹ̀ sílẹ̀ gbogbo àwa tá a yí káàkiri. Ẹ lè gbọ́kọ́ máa dé yẹn mo gbẹ́ nìkan ní ṣépè. Tí ìjà bá wáyé bí ọ̀nà ṣe bó ṣe máa parí ẹ̀ lọ́mọdé yẹn mọ́ ọmọ wa. I call him solution to the problem. Any problem ní àárín wa. Ní gbogbo ìgbà tó kó wa káàkiri. Wisdom, understanding, Ọlọ́run ọba mi jogún ẹ̀ fún. Tẹ́yìn méjì bá ń jà tó bá parí ẹ̀ tán, tẹ́ẹ̀rẹ́rì sí ara yín. Ọmọ Adéyẹmọ sì tún máa kìkan bọ̀ yín lápò kínú yín lè dùn. That is a leader. Májà ní kú kékeré o. Ẹ̀yin náà máa pé 200. Nínú ìdùnnú, nínú ọlá, nínú ìfọ̀kànbalẹ̀. Mo ti máa sọ fún yín pé ẹ ti jáwé tẹ̀tẹ̀. Ẹ máa tẹ gbogbo àwọn ọ̀tá yín mọ́lẹ̀ ni. Ìran àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀ o pé ojú oró ni máa ń lékè oró. Ẹ lékè ọ̀tá yín. Ìran òṣìbàtà ni máa ń lékè odò. Ẹ máa lékè àwọn ọ̀tá yín ni. Bẹ́ẹ̀ ni. Torí ẹni bá ṣe ní lóore ká wí. That is the type of leader that we need. Kì í ṣe leader tó ń rí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jẹ. A ní ọjọ́ kẹta sọ pé àwọn ọmọ bàbá Akíntóyè send owó sí bàbá. Ọmọlúkà ti sọ díẹ̀ mbẹ̀. Bí owó yẹn ṣe ń dọ̀dọ̀ bàbá ní kan sẹ́dẹ̀ sí lágbájá nǹkan bàbá tó náà fẹ́ fi ṣe yẹ kán fi ṣe. Mo wá ń wò pé irú bàbá wo gan leléyìí.
làwọn kan wá dìde ó jalè ní ó ṣe gbá ní ó ṣe kòkó bàbá àṣàsùn ẹbí wọn léèrè aṣọ Yorùbá nation rí ìjọ wo lẹ rí lọ́rùn wọn bẹ̀yìn lọ́rùn àwọn ará ti bíbà yìí iṣẹ́ tẹ́ran wọn láàrin wa náà ń ṣe onímọ̀fẹ́ sọ fẹ́yìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe kí ni ká jí kúrò lójú oorun wa torí eléyìí tó gbé yẹ ká gbé wẹ̀ òun là ń gbé mu lọ́wọ́ mo wo fídíò wọn kan lánàá èèyàn bíi 3 nínú wọn wọnú ọjà wọn há ìwé píṣọ Dúpẹ́ Onítìrí wà láyà wọn. That is what Dúpẹ́ Onítìrí say enough is enough pé a ò gbẹ́dọ̀ ṣe mọ́ pé nǹkan ló kàn. Ó tí Dúpẹ́ Onítìrí sọ wípé ká má ṣe mọ́ òun ló padà wá ń ṣe lénìí ṣé ká sọ wípé Dúpẹ́ Onítìrí ń dá wa padà sẹ́yìn ni àbòmú wa tẹ̀síwájú. Now ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá tá sọ wípé we are Christian. I'm sorry to say it. Ọlọ́run go mọ̀ wá, àwa go mọ̀ Ọlọ́run. We don't understand God. Tó bí pé I understand Ọlọ́run ni. Tí ò yé ọ̀rọ̀ Ọlọ́run yé wa, tí a mọ̀ t'Ọlọ́run jẹ́. A mọ̀ wípé Ọlọ́run yìí ṣe Ọlọ́run tí ń dárúkọ ìrúdò sílẹ̀. Ọlọ́run yìí ṣe Ọlọ́run confusion. Ọlọ́run yìí ṣe Ọlọ́run àgàbàǹgebè. Ọlọ́run yìí ṣe Ọlọ́run tí ń gbé níbi rúdurùdu. Dúpẹ́ jáde Ọlọ́run ló fi wọn òun Ọlọ́run ló ní kí sọ báyìí lẹ́yìn tó bá sọ bẹ́yẹ tán Dúpẹ́ Onítìrí á bu èpè mọ́lẹ̀ àṣepè lọ rẹbẹtẹ ṣé ẹ̀mí Ọlọ́run ló ní kí Dúpẹ́ máa ṣépè ṣé ẹ̀mí Ọlọ́run ló ní kí Dúpẹ́ máa gbé àwọn èèyàn ṣépè ẹnikẹ́ni tó bá ti rí pé Dúpẹ́ Onítìrí irọ́ ló ń pa ọ̀nà tó rìn kò sí ọ̀nà bẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrí á ké èpè mọ́lẹ̀ ẹ rí wípé ìwà Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé Ayọ̀ Brown olórí kò lọ títí ìwà àwọn jọra wọn ọmọ ajífẹ́pẹ̀wẹ̀ ni wọ́n ọmọ ajífẹ́pẹ̀wẹ̀ ni wọ́n ṣé ẹ̀mí Ọlọ́run náà ló ní ká máa ṣépè. Wọ́n ní Adélé o àwọn ò tí rí Adélé ayé àwọn tó sọ pé kò sí Adélé òfò náà máa ṣe wọn ò ní dá fún wọn. That is Dúpẹ́ Onítìrí for you. Ṣé ẹ̀mí Ọlọ́run náà ló ní kó máa ṣépè? Òye òde yí àwa tá ẹjẹ́ sọ pé àwọn tó ń tẹ̀lé lẹ́yìn Ọlọ́run yìí dàgbòrú ẹ̀mí Ọlọ́run yìí dàgbòrú. Ẹ̀mí bàbá mi kan wà lẹ́kọ̀ọ́ tábà ti ṣe ìsọjí nínú ṣọ́ọ̀ṣì tí ìsọjí yẹn ń lọ dáadáa torí kálukú ń pàtẹ́wọ́ tí inú ẹ̀ ń dùn tó wà nínú ẹ̀mí tó kọrin tẹ́yìn kan bá gbéra ilé tó jẹ́ bàbá ní ẹ mú aṣọ ibi àwòrán ní bóyá gèlè ẹ ní àwa mú báyìí àsomọ lẹ́sẹ̀ àsomọ òpó tó bá yá tí ẹ̀mí burúkú tó bàlé bá kúrò lára ẹ̀ òun fúnra ẹ̀ ló máa tó aṣọ yẹ kúrò lẹ́sẹ̀ tàtù sórí á ṣe nọ́mà ìtìjú máa bọ̀. ìjọka wa bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá pé àwọn oníṣọ́ọ̀ṣì ibòmíì tí ẹ̀mí bá ti ń gbé wọn wọlé rẹ̀ tó ń yí gbirigbirigbiri wọ́n gbàgbọ́ pé ẹ̀mí Ọlọ́run ló ti sọ̀kalẹ̀ bàbá mi. bàbá yẹn wá rẹ́rìn ó ní ẹ̀mí Ọlọ́run yìí dàgbòrú ẹ̀mí Olódùmarè kì í dàgbòrú. Ṣé ẹ̀mí Ọlọ́run ló dín ní ẹ̀mí Ọlọ́run bẹ̀rẹ̀ sáà ní wa gbogbo ṣí àtẹ̀ tó papọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ́dànù àdẹ́dẹ̀ òdìdè bíi 20 or 30 ṣí àákándànù. Ṣé ẹ̀mí Ọlọ́run nìyẹn ó lẹ́mí Ọlọ́run kọ́ tó bá tún dọ̀la tẹ́ bá tún rí èèyàn bẹ́ẹ̀ ẹ fi ẹ̀sùn wọn mọ́ ṣí ẹ̀sùn wọn mọ́ òpó ẹ̀sùn wọn pílà ẹ̀mí Ọlọ́run kọ́ ẹ̀mí Ọlọ́run yẹn dàgbòrú. Ṣé ká sọ wípé ẹ̀mí Ọlọ́run tó rán Dúpẹ́ tí Dúpẹ́ ń pariwo Olúwa ló rán mi Olúwa ló ṣe ṣé ẹ̀mí yẹn ló ní kí Dúpẹ́ wá da ìrìn àjò wa rú?
torí nígbà tó wọlé lohun gbogbo yí padà ohun tó ń lọ déédé ò lọ déédé mọ́ bẹ́ẹ̀ dẹ̀rí tí ẹ̀mí Ọlọ́run bá wọnú ayé ènìyàn ọ̀nà tó wọ́ tẹ́lẹ̀ á di ọ̀nà tó tọ́ ẹni tí ò rí jẹ tẹ́lẹ̀ á ṣe kí ni á rí jẹ aláìsàn máa rí ìwòsàn ó ṣe wá gbá dégé jẹ́ ìgbà tí Dúpẹ́ Onítìrí wà àárín wa ní ọ̀nà tó tọ́ wá di ọ̀nà pálapàla lẹ́ni tó ní ìlera wá di aláìsàn òun ni mo fi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú èyí tẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹ mọ̀ Ọlọ́run o òye Ọlọ́run òye yín òye Ọlọ́run òye yín. Second Peter ó sọ wípé ìfẹ́ ni Ọlọ́run ẹni tí kò bá ti ní ìfẹ́ ó ní kò mọ Ọlọ́run ẹ̀yin tẹ́ ìkọ́ra yín tí Dúpẹ́ Onítìrí fi ń gbé yín nìyẹn o tó fi ń múlẹ̀ fún yín Ọlọ́run ló rán mi Ọlọ́run òkè Ọlọ́run àárín Ọlọ́run pẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run inú omi Ọlọ́run inú sánmà Ọlọ́run afẹ́fẹ́ Ọlọ́run òṣùpá Ọlọ́run oòrùn gbogbo yín náà máa ṣe yes oh my God ẹ̀mí kúrékùré bí olóyè ṣe máa sọ á ní ẹ̀mí kúrékùré kì í ṣẹ̀mí Ọlọ́run Dúpẹ́ ò ní Ọlọ́run Ọlọ́run ò mọ̀ Dúpẹ́ ò ní Ọlọ́run àwọn ọ̀rọ̀ tó sọ síta bí mọ̀ tí ẹni bá ní ọgbọ́n tó ní ìmọ̀ tí ó ní òye pé Dúpẹ́ Ọlọ́run ò mọ̀ he was not a candidate of God àràn wá láti wá fàwọ́ àgbo wá sẹ́yìn ni àràn wá láti wá da ìrìn àjò náà rú ṣùgbọ́n Ọlọ́run ni ò gbà fún ẹ má gbàgbé o nígbàtí Fáráò tí Mósè lọ sílé Fáráò tó ju ọ̀pá ọwọ́ ẹ̀ lẹ̀ Fáráò náà ju títí ẹ̀ lẹ̀ Dúpẹ́ wá pidán láàrin wa ni Dúpẹ́ wá ṣe kíni ó wá pidán láàrin wa ni anticipate that we give him chance and to today everybody ojú wa ti là ẹni tó sọ wípé ẹ má ya bàbá Akíntóyè síwájú aṣọ mọ́ ẹ má ya olóyè Ìgbòho síwájú aṣọ mọ́ òun ló wá yára ẹ̀ síwájú aṣọ ẹni tó sọ wípé we don't need rally again òun ló wá gbé dẹ́kun mọ́ngolo tó gbé báwọn ènìyàn kan máa fi yí káàkiri ẹ jẹ́ rí yín lẹ́kìtì ń bí báyìí máa ń nà yín ẹ̀mí yín á fẹ́ bọ́ wọ́n ń nà yín ẹ̀mí yín á fẹ́ gbọ̀n ẹ̀yin rádaràdà yìí ẹ wá wọ àwọn èpè mi ò fẹ́ ṣe mi ò fẹ́ play èpè ẹ̀ tó ti ṣe bàbá mi kan máa sọ wípé nínú Olúwa a ní tó bá ní ẹ̀mí mímọ́ you are a pastor o ní ẹ̀mí mímọ́ tó o ní òní kó má mẹ́gbẹ́ ẹ̀ ẹ̀mí mímọ́ tó ní òní kó má ní ìbọ̀wọ̀ fágbà ẹ̀mí mímọ́ tó ní òní kó má ní nǹkan tó pè ní ìpamọ́ra èwo ni Dúpẹ́ Onítìrí nínú ẹ̀ ẹ lọ sínú ìwé mímọ́ àwọn ẹ̀bùn ẹ̀mí nínú ìwé Kọ́ríńtì 2 Kọ́ríńtì ẹ lọ kà á èwo ni Dúpẹ́ Onítìrí níbẹ̀ bàbá yẹn ti kọ́ lónìí ayẹwa ó ní àjẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ìmùjẹ ènìyàn tán tóun náà bá mi àwí àyàmì born again ẹni tó ṣẹ̀ṣẹ̀ pànìyàn tán tóun náà bá mi àwí àyàmì born again Dúpẹ́ Onítìrí tó ń da lérú kiri tóun náà bá mi àwí àyàmì born again. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìwé mímọ́ wípé ká máa dán ẹ̀mí wò ká lè mẹ́lẹ̀ tó ṣe tí kíni tó ṣe ti Ọlọ́run àgbà òbíbo ní Dúpẹ́ Onítìrí o àtàjàkáyé àti Ayọ̀ Brown ó ti yẹ kó clear sí wa lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ohun tó gbé jáde ẹni tó sọ wípé no ṣe rí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ lọ sí United Nations yẹ
ní ṣàṣetì ní mú àmúbọ̀ ohun rere àtẹ̀yìntẹ́ jáde ní October 1st ní London àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé àṣírí yín ò ní tú àṣírí yín ò ní tú ìrìn àjò méjì yẹ tẹ́ẹ̀rìn nínú ọdún yìí ó da ìrìn àjò Dúpẹ́ Onítìrí rú ó export Dúpẹ́ Onítìrí lábẹ́ ìka kan tí Dúpẹ́ Onítìrí sá sí ó ṣí ìkàyẹ kúrò lójú ẹ̀ pé àṣẹyìn náà wá ọpẹ́lọpẹ́ kámẹ́rà ẹgbọ́n náà ohun tuntun wọn lókùn tí Dúpẹ́ tó ń sọ láàrin wa lórí program ìjìnlẹ̀ wèrè tó ń lọ ju ọ̀rọ̀ owó ju kó ṣépè ẹni tó sọ pé Ọlọ́run ló rán òun ju kó ṣe ìpè tó bá mọ̀ pé pẹ̀lú gbogbo orúkọ tó pé bàbá Akíntóyè pẹ̀lú gbogbo orúkọ tó pé olóyè Ṣìṣẹ́dé Ìgbòho Ọ̀ṣà ìjọ kan mo dé ọ̀dọ̀ bàbá mo ní bàbá àbùbù tán ní 1 trillion 6 trillion bàbá wa rẹ́rìn ó ní ọmọ mi aláwàdà ni wọ́n bàbá ò dúró nígbà kan kó sọ wípé I curse bàbá tún ní sọ pé I will not use my mouth to curse any one of them bẹ́ẹ̀ náà lólóyè Ìgbòho fídíò yẹn wà lọ́wọ́ Ọmọlúkà níbi tí olóyè ti sọ wípé pé ìfẹ́ ló ń fẹ́ ìfẹ́ la lè fi débi tá à ń lọ ẹ fi wọ́n lẹ̀ tán bá bú yẹn má dá wọn lóhùn kò tí ì yé wọn ni pé afẹ́fẹ́ máa fẹ́ láìpẹ́ Dúpẹ́ Onítìrí má ti máa ṣépè lọ bí ilẹ̀ bí ẹni òjò ìpè á ti máa rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́yìn tàbí kí n sọ pé gbogbo ọmọ Yorùbá pátá kí ni àmúyẹ tá à ń pè ní leadership àmúyẹ tá à ń pè ní leadership tí Dúpẹ́ Onítìrí ní kí ni àmúyẹ tí a lè fi rí ẹni báyìí pé ẹni tó yẹ ká tẹ̀lé ni is what to call a leader ẹja amú gẹ́gẹ́ bí olórí àmúyẹ wo lẹ rí lọ́wọ́ Dúpẹ́ Onítìrí ṣé Dúpẹ́ Onítìrí ṣe ń ṣépè lójú yín lérè ni tó bá gbé yín lọ wájú á tún gbé yín padà ọ̀rọ̀ tó bá sọ lóṣù kẹta tó ń bọ̀ tó kọjá òun ló máa sọ lóṣù ìfún yín òun ló sọ pé a ti declare we don't need rally we don't need any awareness ó sọ bẹ́ẹ̀ ní December we don't need anything awareness ẹni irọ́ ni mo pa màá já yín rally eléyìí ta lọ sí interchange àwọn bàbá mi tó wà ń bẹ̀ ọba Ògbóni àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá wa tó wà ń bẹ̀ nígbà tá a débẹ̀ táwọn ènìyàn fẹ́ máa attack àwọn ọmọ wọn tó kó wá tán náà wọ́n fẹ́ reclaim àwa la stop ẹ̀ pé torí ìkan nínú àwọn bọ́ọ̀sì wa ti fẹ́ máa nàn wọ́n ti fẹ́ kẹ́mi ò bọ́lé wọn lọ́wọ́ àwa la stop wọn pé ẹ kó mi báyìí rally làwa fẹ́ ṣe àwọn ò mọ kankan nípa reclaim tẹ̀ reclaim nígbà tó tún di on the 22 tá a dé Ọ̀yọ́ àwọn ọmọ burúkú ètò yọjú pé àwọn fẹ́ occupy nothing concern about occupy àwọn bàbá títí wa ò tí declare because we believe pé kìí ṣe ọ̀nà tán gbà declare orílẹ̀-èdè ní Dúpẹ́ gbà declare orílẹ̀-èdè ibẹ̀ ló ti wá ń yé wa pé ìjọba làwọn fẹ́ gbà ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn náà lọ sí amúlùdò àwọn ọmọ tí Dúpẹ́ lọ sí amúlùdò wa bẹ́ o wọn àti ìjáde o ó tún kó àwọn ìmí síta ẹjájọ wá béèrè lọ́wọ́ ara wa àmúyẹ̀wò ni Dúpẹ́ Onítìrí ní tá a lè fi rí gẹ́gẹ́ bí olórí
iṣẹ́ wo ni Dúpẹ́ Onítìrí ti ṣe nínú ìrìn àjò Yorùbá nation? Okay, ó gba database gbogbo wa over 8 million Yorùbá. Kí la mú bọ̀ ńbẹ̀? Kí ni a mú bọ̀ nínú database wa tó gbà? www.dupeonitiri.com òmìnira 2022 tó ní kí àwọn ọ̀dọ́ yín lọ máa kọ application is over a year today. Àṣeyọrí wo ló jáde ńbẹ̀? Àṣeyọrí wo that ta lè máa fi pé kúdò fún pé ọmọbìnrin yìí ó ṣe léyìí? Àṣeyọrí wo? Lẹ́yìn ẹ̀ ló máa ń pariwo wọn bí Buhari dá September kó máa wá declare Yorùbá nation. Ìgbà tí nàṣẹ̀nàṣẹ̀ gbọ́n máa sọ̀rọ̀ kò tí Amẹ́ríkà yóò dípò bí a fi yóò yá fi bá sí lẹ́yìn. Ó kàn gbé wa ní àdíkàpù káàkiri, ó ń gbé wa pò yìí tó bá dé kọ́nà ilé àtúrẹ́ ní pé àwọn yìí máa fojú yín rí nǹkan ẹ̀dẹ̀ ń gbá yín tẹ̀lé lẹ́yìn. November ẹ̀mí Ọlọ́run sọ fún òun, ẹ̀mí Ọlọ́run ní o pé declaration yẹ ò gbẹ́dọ̀ kọjá on the 20 November. Ọlọ́run ti fún òun ní date. Ayé Dúpẹ́ ò ní settle. Ọlọ́run ti ṣe kíní, ó ti fún òun ní date. I'm going to declare Yorùbá nation ní on the 20 November. November la máa declare. November ni o fíṣẹ̀ tó lóhun rí nìyẹn. Bí Ọlọ́run ṣe bá ń sọ̀rọ̀ ní Ọlọ́run ló bá ń sọ̀rọ̀, òun nìkan ló ní kọ́ńtàtì Ọlọ́run, agbẹnusọ Ọlọ́run ni, ọwọ́ ọ̀tún Ọlọ́run ni, ẹni tọ́lọ́run ò mọ̀, ẹni tọ́lọ́run ò rí. Ọwọ́ Dúpẹ́ tó kú fún ẹ̀jẹ̀ tọ́lọ́run ò mọ̀. Tí gbogbo wa bá dé ṣe pé ajé ọlọ́gbẹ́ ajé olóye tó afún lórí ọ̀fẹ́ ó dẹ̀ ń dá wa lágbónù. A ní àwọn prophetess láàrin wa, a ní prophetess, a ní àwọn tó jẹ́ pé wọ́n ń pe Ọlọ́run gbọ́ títí wọn. Gbogbo wa dẹ̀ keep quiet and we allow Dúpẹ́ Onítìrí láti fún wa lóhun tó yẹ ká fi wẹ̀, ó ní ká máa gbé mú, a dẹ̀ ń gbé mú. Ẹjẹ́ ó declare 20 yẹn ni à ń lọ lẹ́yìn ìgbà tó declare tó ní on 20 November 2022. Kí ni achievement? Ẹjẹ́ àjọ máa bira wa léèrè. Kí ni achievement wa? Torí bí a ṣe ní àwọn ológun gba ìjọba ní Burkina Faso, a rí àwọn tó sì kí wọn pé congratulations. Tí Niger, a ní àwọn tó kí wọ́n pé congratulations. Tí Gabon, a rí àwọn tó kí wọ́n pé congratulations. Àwọn aráàlú tún bọ́ síta, wọ́n tún jó wọ́n yọ̀ pé wọ́n bọ́. Mélòó ló kí wa? Ẹjẹ́ ń pé wa. Mélòó ló kí wa nígbà tí Dúpẹ́ Onítìrí tó declare? Mélòó ló kí wa nínú ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò gbọ́ pé ó declare. Orí YouTube láti bá pàdé lọ́jọ́ kẹfà. Kí àwọn Ayọ̀ Brown olórí kò lọ títí Fúnkẹ́ Bello tó wá pàdé àwa ní ọjọ́ keje. Okay, lẹ́tà tó ló ń gbà lọ́wọ́ United Nations níbo ló wà dé ní? Lẹ́yìn ìgbà yẹn ló jáde síta pé òun sọ fẹ́ anybody pé òun gba lẹ́tà. Why have we deceived ourselves? Kí ló dé tá fún Dúpẹ́ Onítìrí lórí ọ̀fẹ́? Our God is not a God of confusion. Our God. Inú mi dùn lóòótọ́ àwọn kan gbà pé kò sọ́lọ́run. Ṣùgbọ́n majority of us, either you are a Christian, Muslim, traditional, we believe that Ọlọ́run wà. Ṣé Ọlọ́run yẹ wá jẹ́ Ọlọ́run confusion ni? Náà.
gbogbo program tí Dúpẹ́ Onítìrí gbé kalẹ̀ láàrin wa ṣé ó tú ayé Yorùbá ṣe ni àbó ba ayé Yorùbá jẹ́. Àwọn onígbàgbọ́ máa ń kọ nìkan, àwọn onígbàgbọ́ wọ́n máa ń kọ nìyẹn nígbà tó bá wà nínú ìsọjí tí ìsọjí yẹn bá ń lọ, tó bá jẹ́ àwọn olóòótọ́ tí ó ṣe pé wọ́n dá ìjọlẹ̀ fún business, tí ó ṣe àwọn ebi léndé, tí ó ṣe àwọn tó dìde pé ohun tá ó jẹ là ń wá, àwọn tó gba iṣẹ́ Ọlọ́run yẹn tọkàntọkàn, wà máa gbọ́ ìdè máa já o, àìsàn máa san o, ìdè máa já o, àìsàn máa san o, ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já, ìdè máa já o, àìsàn máa san o, ìdè máa já o, àìsàn máa san o, ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já. Kí ló dé nígbà tí Dúpẹ́ Onítìrí gbé ẹ̀mí mímọ́ títí ẹ̀ tó gbé ẹ̀mí títí ẹ̀ dọ́dọ̀ wa tó ń pè lẹ́mí Ọlọ́run fún wa tí àwa gbàgbọ́, tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run ló ń bá sọ̀rọ̀, kí ló jẹ́ pé ó fi ń dàgbò wa rú? Kí ló jẹ́ pé tó jẹ́ pé ó fi ń sọ ìṣòro pocket kékeré tó fi ń sọ di bàṣíà máa wa lọ́wọ́? Síbẹ̀síbẹ̀ yìí wà òde ṣí láti mọ̀ wípé ọmọbìnrin irọ́ ló ń pa láàrin wa. Our God is not a God of confusion. Jẹ́rẹ́ ẹni tọ́lọ́run ọba mi bá yàn, òun lọ́lọ́run ọba mi pè. Ẹni tọ́lọ́run ọba mi bá pè, òun lọ́lọ́run ọba mi ṣe lógo. I put it to you today, all Yorubas. Dúpẹ́ Onítìrí oníwèé kankan lọ́wọ́. I put it to you today, bí àṣà àwọn lọ́yà, all the Yorubas. Dúpẹ́ Onítìrí ò ní ìwé kankan lọ́wọ́, and I put it to you today, the Yorubas. Fálétí ò lọ sí United Nations kankan o. Rábàràbà lẹ̀ ń rí ẹ o. Rábàràbà lẹ̀ ń rí ẹ o. Rábàràbà lẹ̀ ń rí ẹ. Rábàràbà lẹ̀ ń rí ẹ. Àwa ni ká sọjí, ká dára wa padà. Gbogbo yánmọ̀yánmọ̀ tó ṣe káàkiri ẹ, wọ́n fẹ́ fi sọ wá lẹ́nu ni. Àwálà nígbà àgbàrá ni wọ́n ní kò sọ pé òun ò nílé wo onílé ni ò ní gbà fún. Tẹ́ bá ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí, àwọn ìyá mi kan sọ pé torí pé ojú obìnrin ni, àìmọye àwọn obìnrin tó dúró déédéé tí wọn ò fi ẹ̀tàn àgàbàgebè wọnú ìrìn àjò náà. Ilé tá a bá fi tọ́mọ, ẹ̀yin àgbà Yorùbá sọ pé kílẹ̀ ló máa wò, ìrìn ló máa wò. Ẹ̀mí Ọlọ́run ò lè rán èèyàn, ẹ̀mí Ọlọ́run ò lè wà nínú ènìyàn. Àwọn èpè tó ń jáde lẹ́nu Dúpẹ́ Onítìrí kó máa jáde lẹ́nu ẹni tọ́lọ́run bá rán sí ìlú. Torí tó bá ti fi èpè pa gbogbo aráàlú tán, àwọn wo ló fẹ́ jọba lé lórí? Ẹ̀mí Ọlọ́run ò lè rán èèyàn. Gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣà tó ń jáde lẹ́nu Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé kó máa jáde. God did not know them. Tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ gba Yorùbá nation wa, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn fẹ́ràn pé kóríṣo ní ọmọgbẹ́, ẹ já padà síbi tá a ti ń bọ̀. Kárán tí ń gbà tá a ṣera wa lọ́kan, tí a ti gbàlejò ọ̀ràn, tí a ti gba àwọn fake pastor, fake prophet, àwọn wòlíì èké lọ́kùnrin lóbìnrin bí Àjàkáyé, bí Dúpẹ́ Onítìrí, bí Ayọ̀ Brown, bí Ìjìnlẹ̀. Ọlọ́run ò mọ̀ wọ́n. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa Ọlọ́run ò padà lẹ́yìn bàbá Akíntóyè àtolóyè Ìgbòho. Wọ́n fẹ́ paná yẹn ni Ọlọ́run ni ò fún wọn pa. They want to hand over us to the politicians, the Yorùbá politicians, pé àbọ̀rẹ́ o, ajíṣẹ́ tẹ ẹ̀ràn wa. Bí náà yẹ ò ṣe kú, ó ń ṣọ̀kì ẹ. Bí náà yẹ ò ṣe kú, ó ń ṣọ̀kì ẹ. Ó ti gbìyànjú ní gbogbo ọ̀nà. Ó gbìyànjú
ṣé orílẹ̀-èdè tí Dúpẹ́ Onítìrí ò tí ìgbà tó ti yan president, tó ti yan governor, tó ti yan senator, tó ti yan rep, tó ti yan alága chairman, tó ti yan ambassador, tó dẹ̀ ti sọ wípé gbogbo àwọn tó ṣe tèlú yẹn ẹ̀wọ̀n náà ló máa kó wọn sí. Àánú ṣe mí púpọ̀ fún gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín sì máa sun ẹkún tí ò ní rí omi. Mi ò ṣépè fún yín o, ṣùgbọ́n bẹ́tà kojú yín tètè là, torí Dúpẹ́ Onítìrí máa bayé yín jẹ́. Number 1. Ìgbà wo ni Dúpẹ́ Onítìrí di ẹ̀mí mímọ́ tí àyí fojú rí? Ghost leaders. Ìgbà wo ni Dúpẹ́ Onítìrí kò sí struggle náà ní ayé tí a wà yìí? Kò sí struggle náà ní ayé tí a wà yìí. Báwo bá tẹ̀ jáde kó lórílẹ̀-èdè tá a wà yìí, à ń rí wò lórí tẹlifíṣàn. À ń rí wò lórí tẹlifíṣàn. Ẹ má sọ̀rọ̀ nípa iná jóná lọ jàre. Ó sì iná jóná lọ. Ebi ló ń pa yẹ. Gbọ́ tó sọ náà rọ̀ ẹ̀ wípé ẹni tí òrò ń jẹ ẹ̀mejì jẹ, á rí ẹ̀mẹ́rin jẹ lójú títì. Wèrè ní jẹ oúnjẹ ojú títì. Wèrè. Kò sí nílé ayé tá a wà yìí. Bá ò lọ, táwa náà bá tẹ̀ jáde ní kọ̀nà bí tá a wà yìí, à ń rí káàkiri orí tẹlifíṣàn wípé kò sí struggle kan náà lágbàáyé yìí tí ò ní leadership, tí leader ò ní wà ń bẹ̀. Leader wọn dẹ̀ máa jáde síta. Àárí leader wọn. Where is it? Dúpẹ́ Onítìrí. Ọmọ Yorùbá, ẹ máa gbọ́ eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi nínú mídíà wọ́n ti gbàgbé. Àwọn Yorùbá World Media. Nígbà tó ń bá fa ni mo fi ń sọ wípé kọ́lọ́run má fọ̀rọ̀ ọlọ́rọ̀ jẹ wá ń yà. Àwọn tó lọ pé àwọn yẹ̀yẹ́ mídíà òye ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pé iná tí àwọn yẹ fẹ́ pamọ́lẹ̀ ń gbà yẹ lọ́hùn pé kí ọmọ burúkú yìí má bà nǹkan jẹ́ lẹ́fẹ́ ń fún wọn lórúkọ tí ò ṣe títí wọn. Àwọn abiléèrè Dúpẹ́ Onítìrí máa. You want to belong to a group, you must belong to a group. So, no. I don't want to belong to any group. No, I don't want to belong to any group. I don't want to belong to any group. Timba belong to any group. Mo lè máa ṣe nǹkan báyìí kí group eléyìí láwọn ò fẹ́, so máa fawọ́ aago wa sẹ́yìn. Ìyá Kogi ìyẹ́ ti rẹ̀ dànù. Ó máa fọwọ́ aago wa sẹ́yìn. I was one tó dìde enjoy pé it's okay. Tọ́mọbìnrin bá lóhun ò ní darapọ̀ mọ́ ní group. Ẹbílẹ̀ Olóyè Ìgbòho ìyá darapọ̀ mọ́ ní group. Ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ gbogbo wa dẹ̀ rí iṣẹ́ Olóyè Ìgbòho náà. Tó bá lóhun ò darapọ̀ mọ́ group ẹjá fílẹ̀. Májàsọ́lá ò ṣà darapọ̀ mọ́ group. Májàsọ́lá ò ní group. Tí group èlé bá dé, tí Májàsọ́lá ni, tí tọ̀hún bá dé, tí gbogbo group tó ṣe Yorùbá Nation ń gbà yẹ lọ́hùn. Belong to Májàsọ́lá belong to them. Kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé Májàsọ́lá wá register sọ́dọ̀ òun. Gbogbo wọn pátápátá òun ló ní wọn. Àwọn ló ní. Suddenly Dúpẹ́ Onítìrí gbé òmìnira 2022 jáde síta. It turned into a group. Ẹni tó lóhun ò fẹ́ ní group lánàá. Ó sọ òmìnira 2022 di group. Àbí ò di group. Ó di group. Kẹ́ lè mọ̀ wípé conviction ní Dúpẹ́ Onítìrí tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run tó ń fi Ọlọ́run bojú àǹtí òye òdè yé wa pé our God is not a God of confusion. It's not a God of confusion. Ẹ̀wá tá a wà ń lé àwọn bàbá wa wọ́n ní tí ìyà bá jẹ́ nìyẹn ènìyàn máa ń gbọ́n ni. Wàá gbọ́n. Náà fi sọ wípé tọmọdé bá ṣubú ìpínlẹ̀ ọmọ ló máa wò á wo wájú. Pé bóyá àwọn ènìyàn wà wájú tó fẹ́ máa fi òun ṣe yẹ̀yẹ́. Tágbà bá ṣubú á wọ ẹ̀yìn wò. Ẹ̀yìn tó wò yẹ ohun tó gbé ṣubú yẹ tó bá ń padà bọ̀ kó má bàa ṣubú ń bẹ̀ ni. Ìyà jẹ wá àgbọ̀n o. Tóṣì bá dẹ̀ ta àyàn tẹ́nìyàn bá ta òṣì pọ́nbélé a máa wọ́nà àti bọ́ kúrò nínú òṣì ni.
a máa wọ́nà àti bọ́ kúrò nínú òṣì pé tó ń bá tòṣì ọmọ òun ò gbẹ́dọ̀ tún tòṣì ṣùgbọ́n ó ṣe ní láàánú lẹ́nìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kan lẹ́nìí wọ́n tòṣì wọ́n tún ń ṣán oko òṣì ilẹ̀ di àwọn ọmọ wọn. Ẹ gbádùn mi tí ènìyàn bá tòṣì tó bá jẹ́ ní tó nílẹ̀ àkáyè tó lù tí ò dùn tó lé tí ò bá tó sa tí ò gbẹ́ ohun tó kù bó ni a máa wá ọ̀nà a máa ṣiṣẹ́ bí àwọn ọmọ ti tòun náà ò ṣe ní tòṣì torí ó ti mọ̀ wípé òun jíjogún òṣì lọ́wọ́ baba ńlá baba tó bí òun ni òun ò dẹ̀ fẹ́ fi òṣì lẹ̀ di ọmọ ti tòun tó ń bọ̀ lẹ́yìn a wá múra náà fi sọ wípé tóun ò bá là ọmọ ń gbẹ̀dọ̀là pé ojú ìpọ́nṣin kì í ṣe má là ṣùgbọ́n ó ṣe ní láàánú lẹ́ni majority of all ní màmá wa ní tègé màmá wa ní tìrí ó ṣe mí láàánú pé ẹ̀yin wà nínú òṣì nínú ìpọ́njú nínú ìpayín keke ẹ tún roko òṣì lẹ̀ di àwọn ọmọ yín torí dúpẹ́ ò ní ohun rere kan tó fẹ́ ṣe fún yín ẹ̀yin tẹ́lẹ̀ ìpera yín lẹ́ni ẹ̀mí bí iná juná lọ ẹ lọ wádìí kí ni òpin ìrìn àjò Dúpẹ́ Onítìrí ẹ mọ̀ pé ìṣirò ni nínú ìrìn àjò Yorùbá Nation ẹ̀ ń roko sílẹ̀ di ọmọ yín ni ẹ̀ ń roko sílẹ̀ di ọmọ yín torí ọ̀nà àbáyọ kò sí lọ́wọ́ Dúpẹ́ Onítìrí ẹni tọ́lọ́run ò mọ̀ ní Dúpẹ́ Onítìrí kò sí lára àwọn tí Ọlọ́run ọba mi yàn tó ṣàyàn Dúpẹ́ Onítìrí ò sí lára wa lára àwọn tí Ọlọ́run ọba mi gbéṣẹ́ Yorùbá yìí ní orílẹ̀-èdè Yorùbá ní ṣe pé orísun yìí èmi ni mo dá orísun yìí kí ló dé tó fi wá ṣe báyìí òkè mo fẹ́ dá yín padà sí orísun yín fún ìtura fún ìfọ̀kànbalẹ̀ fún ìṣerere àwọn tọ́lọ́run ọba mi gbéṣẹ́ yẹn lé lọ́wọ́ Dúpẹ́ Onítìrí is not among of them ẹ lọ wádìí dáadáa mo fún yín ní assignment ẹ lọ wádìí ẹ lọ bá mi wádìí pé bàbá Èkìtì parọ́ kan àsáwọ̀ ní Dúpẹ́ Onítìrí aràn wá láti wá ṣe ìran Yorùbá ní jàǹbá ni aràn wá ni torí majority wọ́n mọ̀ wípé ní ọjọ́ tá bá ti kéde orílẹ̀-èdè Yorùbá níjọ́ yẹn ni èdè Yorùbá já níjọ́ tá bá ti kéde orílẹ̀-èdè Yorùbá níjọ́ yẹn ni Yorùbá take over all over the world wọn ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ lára àwọn tó fi ń dìtẹ̀ ọmọkùnrin yìí nìyẹn torí pé wọ́n mọ̀ pé òun ló ṣí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lójú lára àwọn ìránṣẹ́ tí Ọlọ́run ọba mi rán sínú ìrìn àjò òmìnira Yorùbá Dúpẹ́ Onítìrí ò sí lára wọn Ayọ̀ Brown ò sí lára wọn Àjàkáyé ò sí lára wọn olórí kò lọ títí yes bí ìjì Dúpẹ́ Onítìrí ṣe dọ́dọ̀ ẹ̀ kò yé mi bó ṣe gba ẹ̀mí kẹ́mí yẹ láàyè kò yé mi tí n bá sọ fún yín pé mi ò mọ olórí kò lọ títí mo ń parọ́ ni kó tó jọ ìwọ̀n kí ìjì Dúpẹ́ Onítìrí tó wọnú àárín ọmọbìnrin ẹ kò yé mi torí tó bá ń bá mi sọ̀rọ̀ ó máa ń speak in sense lójijì ó darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ ohun tá a bá bá lọ́wọ́ ẹni la máa fi ṣe ìdájọ́ ènìyàn èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àwọn yẹ ò sí nínú àwọn tọ́lọ́run ọba mẹ́rán sí ìran Yorùbá tó bá wà lára àwọn tọ́lọ́run rán sílẹ̀ Yorùbá wọn ní máa pa wá lẹ́kún wọn ní máa fọwọ́ aago wa sẹ́yìn wọn ò ní wọnú agbo wa tú agbo ká àwọn àgùntàn tó bá rí olùṣọ́ àgùntàn ẹgbẹ́ mi bí àwọn àgùntàn tó bá rí olùṣọ́ àgùntàn níbi tó bá wà wọ́n á bò ó kí ni wọ́n fi bò ó wọ́n rò pé wá fún wọn lóúnjẹ ni ṣùgbọ́n tí àgùntàn bá rí ìkookò wọ́n á fọ́ká pé ikú dé
ní àná mo lórí ọ̀fẹ́ àti lọ sí ọ̀dọ̀ èèyàn kan ó ń ṣe adìyẹ tó pọ̀ àwọn adìyẹ àgíríkì tó máa ń yé ẹyin ó ń sì tó pọ̀ bó ṣe ṣílẹ̀kùn tó wọ ọ̀dọ̀ wọn bí àwọn adìyẹ yẹn ṣe pọ̀ tó wọ́n bò ó nítorí ẹ̀ ló fi máa ń wọ lọ́nkíní wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣàjẹ́ lára ẹni máa yí tó máa fò mọ́ lára èmi dẹ̀ wọlé pẹ̀lú ẹ̀ síbẹ̀ wọ́n àti ẹ̀ wá sọ́dọ̀ mi ìyẹn ni wípé àwọn adìyẹ yé mẹni tó ń fún wọn lóúnjẹ wọ́n mẹni tó ń tọ́jú wọn bí adìyẹ yé ṣe pọ̀ tó tí ejò kékeré bá wọ àárín wọn tó bá rí wọ́n á fi gbé sí ní wọ́n á túká òní Jésù fi sọ wípé èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí ẹnikẹ́ni tó bá ti wọnú agbo àgùntàn tí àgùntàn sáfún tó tú àgùntàn ká tó tú ẹbí ká tó tú ilé ká tó tú agbo ká kì í ṣe olùṣọ́ àgùntàn Ọlọ́run ọ̀ràn Ọlọ́run ṣe kí ni kò rán Dúpẹ́ Onítìrí ẹlẹ́sẹ̀ ibi ni ó wọnú Yorùbá ó pín Yorùbá ẹ má gbàgbé o mo ń ṣe program lọ lọ́wọ́ ní bàbá yẹn pè mí jọ yẹ o pé bó ṣe wọnú OPC nìyẹn tó tú OPC ká ìyẹn ni wípé kì í èyí tó ṣe nínú ìran Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ kì í ṣe àkọ́ṣe ẹ̀ kì í ṣe àkọ́ṣe Dúpẹ́ Onítìrí agbẹ́dọ̀ wà wí ẹ̀ ká prepare how to say no to Dúpẹ́ Onítìrí tó bá jẹ́ pé lóòótọ́ a fẹ́ gbégbé ayé rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àwa náà fẹ́ rí ilé ayé gbé tẹ́ bá ṣe ń pọ́n Dúpẹ́ Onítìrí àṣeníṣe rẹ̀ ó máa ṣe ní bí orí Orlando Ọ̀wọ̀ òní mo fi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú yín gbígi oró fún ọmọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín máa kú sínú ìṣẹ́ ọmọ ẹ̀ àtúntẹ́wọ́gbà wọ́n á máa sọ wípé ṣe báwọn Yorùbá sọ wípé ìran mẹ́rin tó ṣe papọ̀ ìran kẹfà lélẹ́yìí iṣẹ́ búburú táwọn bàbá wọn ti ṣe lẹ́ni ní òṣì òfin kúrò nínú ayé wọn mo sọ fún yín lánàá ẹni bí nílẹ̀ ní jọ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ẹni tó bí èèyàn lènìyàn máa ń jọ Dúpẹ́ Onítìrí ò ní bíbí ire kò jáde nílé ire bàbá òṣì bàbá òfò ló bí bàbá is one of the enemy tí ò fún bàbá Awólọ́wọ̀ lórí ọ̀fẹ́ láti jíṣẹ́ ayọ̀ mú Yorùbá ẹ lọ wádìí bàbá Dúpẹ́ Onítìrí ó wà lára àwọn tó ti mọ̀ pẹ̀lú Nnamdi Azikiwe tán fáyà Awólọ́wọ̀ kíkà Awólọ́wọ̀ má bàa di president ẹ lọ wádìí kẹni èmi kìíní kan gbóǹkà yìí mo tún sọ bẹ́ẹ̀ ẹni bí nílẹ̀ ní ìjọ o ẹ ti gbàgbé ńgbà tí Fẹ́mi Fani Káyọ̀dé wá sunkún ẹlẹ́yà nílé olóyè Ìgbòho ń jọ àná pé má wọrí àṣẹ wọn ra wá ni torí pé iṣẹ́ búburú tí bàbá ẹ̀ ṣe kù ní bọ́mọ ò bá jọ kíjì àjọ kíjì pa ẹ̀jẹ̀ lápé ẹ mọ̀ pé ìwà táwọn inú ẹ̀jẹ̀ ló wà ọmọ tó bá ti fi ẹ̀jẹ̀ ó lè bí ájálè tí tó fi máa kú ni àfi tó bá rí orí ọ̀fẹ́ Ọlọ́run gbà ọmọ tó bá fi ẹ̀jẹ̀ mọ̀ dàrú bí a máa dàgbòrú ní dalérú dọ̀nàrú dàjọrú bí Dúpẹ́ Onítìrí torí ń bẹ nínú ẹ̀jẹ̀ ó rọ̀ lọ́rùn láti ṣe ó rọ̀ lọ́rùn láti ṣe jẹ́gbọ́n mi ó rọ̀ lọ́rùn ẹ ṣé bàbá mi like father like son Dúpẹ́ Onítìrí like father like daughter ó rọ̀ wọ́n lọ́rùn ẹ lọ wádìí dáadáa
nínú gbogbo wa kò sí ìdílé kankan tí ò sí, kò sí agboolé kankan tí ò sí, kò sí ìlú tí ò sí. Ẹ lọ wádìí bàbá wọn. Tẹ́ bá ti gbọ́ tẹ́ pé bàbá lágbájá, bàbá ẹ̀ ò rí dúró níbi tó dáa. Ibi ìjà, ohun tó dára kó bàjẹ́, kó dàbẹ̀rú, kó dáríwó. Tẹ́ bá rí ọmọ ẹ̀ náà, ìwà bẹ́ẹ̀ yóò ní kò nínú ayé ọmọ wọn. Irú ìwà tí Dúpẹ́ Onítìrí wá wù láàrin wa nìyẹn. Bàbá ẹ̀ máa ń dagboru kiri ni. Bàbá ẹ̀ máa ń sọ tó dáa di tí ò dáa mọ́ ni. Bàbá ẹ̀ báyé jẹ́ bọ̀nà jẹ́ kó tó kú. Let us stay away from Dúpẹ́ Onítìrí. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́yìn, òye ni òye yín. A mọ̀ pé ẹ fẹ́ orílẹ̀-èdè. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀rẹ̀ ẹ̀rù pé ti ara ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín wá ipò. Pé tí màmá yín bá gbà lẹ́ni tẹ́ bá ṣiṣẹ́ papọ̀, ẹ̀yin lẹ máa di Àjàkáyé ló máa di gómìnà Ondo State. Káì! Pàpà ń para ẹ̀ olóhùn pajá. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọ́n á fún yín 100,000 naira. Ẹ wá lérò pé ti arrive 10,000 tí ò ní gbọ́ ìpọ́njú tó máa dé bá yín lọ́jọ́ ọ̀la. Kò ní lè gba káàdì lọ́sibítù tí ìpọ́njú yẹn bá dé. Ìbá máa sọ fún yín o, kẹ́ má fọwọ́ yín fa gọ̀ọ̀lọ̀. Ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ti gbàgbé pé ohun tọ́wọ́ ẹ ò tó ń fi gọ̀ǹgọ̀ fà pé tó bá ń jábọ̀ ó lè jálù mọ́lẹ̀ kó dìbẹ̀ kó dèrò ọ̀run. Let us say no to Dúpẹ́ Onítìrí. We the Yorùbá. A máa délé. Yorùbá orílẹ̀-èdè wa dúró. Ó dájú. Ó dájú. Ṣùgbọ́n a ò fẹ́ èpò nínú àlìkámà. Èpò ní Dúpẹ́ Onítìrí jẹ́ láàrin wa. Dúpẹ́ Onítìrí tó jáde léni tún sọ̀rọ̀ nípa Yorùbá nation. Kí ló dé tí ò ti jáde before kí bàbá Akíntóyè tó jáde? Kí ló dé tí ò jáde kí bàbá Akíntóyè tó jáde? And Baba Akíntóyè did not say that I'm a leader. Some elders now elect Baba to become a Yoruba leader. Till today, Igboho did not call himself a leader. We can't tell that we see the quality of a leadership in the life of Chief Sunday Omadeyemi Igboho Oòṣà. Làwa ń pè ní leader. Suddenly Dúpẹ́ Onítìrí came. Ó sọra rẹ̀ di leader pàpàǹdodo. Ẹni tọ́lọ́run ò rán. Tó lóun fẹ́ jíṣẹ́. Ẹ mọ̀ pé iṣẹ́ tara rẹ̀ ni ó máa jẹ́. Bí Dúpẹ́ Onítìrí ṣe ń jẹ́ iṣẹ́ tara ẹ̀ léni. Ẹ̀yin èèyàn mi lẹ́kìtì. Ẹ lajú yín. Ojú inú lè jò ń lò. Ẹ̀yin èèyàn mi ní Oǹdó, ó mọ̀ sàn kálájú wa, ojú inú mà lè jò ń lò. Ẹ̀yin náà lẹ́mà sọ wípé gbogbo ara lalákan fi ń ṣọ́rí. Ẹ̀yin ń tọ̀ṣún, ẹjá lájú wa, ojú inú lè jò ń lò. Kìí ṣojú kòkọlùkì, ẹjá lájú inú wa. Kárí kọjá ń tà ń rí lọ, ká lè mọ̀ pé Dúpẹ́ Onítìrí ìṣolóore wa. Ó fẹ́ báyé wa jẹ́ ni. Owó iṣẹ́ tó ṣe ó ti gbà á. Ó tún ṣì ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá. Ǹjẹ́ ẹ gbọ́ kí bàbá Akíntóyè sọ wípé a máa gbalé, kó gbalé lọ́wọ́ onílé, kó gbowó lọ́wọ́ olówó. Mo sọ lánàá, àwọn fámìlì kan wà tó bá fẹ́ wálé, ọkọ ẹ̀ ń dírìbù wọn ni. Fámìlì kan láti àgbà tí mo parí program lánàá, ó ní bàbá Èkìtì, ohun tẹ́ ẹ sọ yẹ ó ṣẹlẹ̀ sí mi. Mo wálé hòtẹ́ẹ̀lì ni mo lọ́jì àwọn ọmọ àti ìyá sí. Ó ní kí jẹ́ ká lọ létà nǹkan mọ́ ní rárá pé kò sí security. Mo kàn ń parọ́ mọ́ security ni, kì í ṣe security. Wọ́n ti gbalé lọ́wọ́ ẹ̀ ni o.
ṣe tẹ́ bá rí àwọn àyájọ́ tó ń bù lé Dúpẹ́ Onítìrí lórí ṣé dìgbà tẹ́yìn náà bá wọ̀gà o ẹ̀yin èèyàn mi ní Ọ̀yọ́ ẹja lajú inú wa ojú inú lè jò ń lò ṣe rí ìgbé ayé ta láǹgbélé ní tinú wa ń dùn tí a bá lajú wa tá a débi tí a ń lọ gbáyé la máa mọ̀ wípé ìyà là ń jẹ lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ayé là ń jẹ ayé ń bẹ níwájú wa ayé ìtura ń bẹ níwájú wa ayé ìrọ̀rùn ń bẹ níwájú wa ìpọ́njú ènìyàn ń fi ìpọ́njú lògbà kó lóun jayé o ẹ̀yin bàbá mi lógún àtẹ̀yin ìyá mi lógún state ẹ̀jẹ̀ alájú wa ojú inú lè jò ń lò ẹ̀jẹ̀ alájú wa ojú inú lè jò ń lò ká gba orí mọ́rí ká fìmọ̀ ṣọ̀kan ká lè bọ́ kúrò nínú hílàhílò tá a wà yìí we have everything to become a billionaire we have everything to become a great nation all over the world the Yorubas kí la wá rí at 63 years we are still suffering ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi lógún ẹ lajú inú yín ojú inú lè jò ń lò èkó arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ èkó àkété ìlú ọgbọ́n ẹjá lajú wa ká la ojú inú wa torí pé ojú inú òun lè jò ń lò tá bá sọ wípé the state tó ní owó jù Lagos state ní ṣe jèrè ẹ lè jèrè ẹ because we are under course. Lagos state ní owó ju country mi lọ not only Africa all over the world. A rí àwọn country mi ní Europe including the America the North America ṣe north ní àbí south ìtọ́bá wọn kan ṣe tí Lagos state lè bọ́ wọn tí Lagos state ní owó jù wọn lọ ṣùgbọ́n tán gbádùn bí ìrànú ṣúgà Lagos state ní owó kò jèrè owó ọ̀hún Lagos state ní owó a lè jèrè ẹ torí pé we are under course we are under what under course ẹ lajú yín kẹrí náà torí ojú inú òun lè jò ń lò all the Yorubas kò sẹ́ni tó jí láyé yìí tó ń gbàdúrà pé Olúwa gbé mi lọ ilẹ̀ aṣálẹ̀ Olúwa mú mi wá sí ilẹ̀ tó ní ọ̀rá tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin ní gbogbo wa ń pariwo and God give Yorubas ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin ibi tẹ́ bá ti mọ̀ àti Ìgbò àti Fúlàní no one of them tó fẹ́ fi ilẹ̀ Yorùbá lẹ̀ ó ní nǹkan rí bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a nìkan àárí ṣùgbọ́n àwọn yé rí torí pé ọ̀dọ̀ títí wọn tó wà lọ́dọ̀ títí wa kò sí lọ́dọ̀ títí wọn ṣùgbọ́n lónìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń sọ fún wa wípé ohun tó wà lórí ilẹ̀ wa kò sí ní Amẹ́ríkà kò sí ní Canada kò sí ní London kò sí ní France kò sí ní Italy kò sí ní Germany kò sí ní Spain kò sí ní Japan kò sí ní North Korea South Korea ní kò sí ní China ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń wá ọ̀nà láti jáde orú àwọn ìlú tí mo dárúkọ yẹ tá ń pè ní aṣálẹ̀ yẹ káṣàṣà lọ́bẹ̀ kí ló dé tá ń fi ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin ilẹ̀ ta ló ń bá àwọn tá sọ wípé ilẹ̀ aṣálẹ̀ náà wà ókè kí ló dé àwa tá wà nínú ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin tá ń jìyà táwọn tó wà nínú aṣálẹ̀ tó ń gbádùn ọmọ Yorùbá ẹ̀rọ ṣé kìí ṣe àfọwọ́fà wa ni ok àfọwọ́fà àwọn bàbá wa ni èyí táwọn fọwọ́fà lé nìkan tí a rọ̀nà ńlẹ̀ tá à ń mórí légbó tí a ti wà lójú ọ̀nà tí Dúpẹ́ Onítìrí ń tì wá sígbó tá a ti rí ní yes tí Dúpẹ́ Onítìrí sọ fún wa pé no tí Dúpẹ́ Onítìrí sọ omi ayé wa di omi adágún
omi tó ti tòrò bí omi àfòwúrọ̀ pọ́n nínú ayé Yorùbá tí Dúpẹ́ Onítìrí dẹ̀ kígi bọ̀ tó ń ru gudugudugudugudu tàdé fún láyé tàdé ń tẹ̀lé lẹ́yìn àánú ṣe mí fọmọ tí jẹ́rú tí Amẹ́ríkà tí ò ní ta ní tábà lè máa gbádùn tí Canada tí ò ní ta ní dé London àwọn ìlú kọ̀ọ̀kan dé Japan dé China India tẹ́jọ́ jẹ́ pé wọ́n jọ ń gbé Nàìjíríà sẹ́gbẹ́ ara wọn tẹ́lẹ̀ Nàìjíríà ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ India mọ́ tí ohun tí àwa ní tí wọn ò ní. In 83 nígbà táwa náà ṣì wà lẹ́kọ̀ọ́ tó máa ń show documentary Dubai ẹ mọ̀ pé aṣálẹ̀ pọ́nbélé ni but today everybody ló fẹ́ dé Dubai lọ ṣe shopping. Where is Nigeria? A fool at 60. Tere. It's a fool forever. Nobody can rebuild Nigeria. But we can still rebuild our own, the Yorubas. Àwa ló yẹ ká máa gbádùn jù kí àwọn òyìnbó máa wá ọ̀nà láti wá sọ́dọ̀ wa. Kí ló dé tó ti jẹ́ pé àwa là ń sá lọ sọ́hùn torí pé àwa nínú ìdè ni. Ẹ jẹ́ ká já ìdè yẹn. Ẹ jẹ́ ká já ìdè yẹn. Àwọn tí Ọlọ́run ọba mìíràn gẹ́gẹ́ bí adarí wa láti já ìdè náà. Professor Banji Akíntóyè, Olóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn tó yí wọn káàkiri. Ẹ já ìdè wọ́n ti ń gé ìdè yẹn o. Díẹ̀ ló kù kó játọ̀ o. Dúpẹ́ Onítìrí débẹ̀ òun só padà ni o. They want to prolong our problem, our suffering, our punishment. Let us say no to Dúpẹ́ Onítìrí. God bless you.